Mọ̀ra mi, Aláwù mọ̀ra mi, Aláwù mọ̀ra mi, Aláwù mọ̀ra mi, ẹni tí tiẹ̀ ti jóná, kò ní kó ná ọmọ ti wá, ẹni tí tiẹ̀ ti jóná, kó má kó ná ọmọ ti wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ pẹ̀lẹ́ àkúkàlẹ̀ àkú bí ojú ọjọ́ ṣe rí. Ṣé bẹ́ẹ̀ rí picture guy tí mo gbé sókè yìí? Mo ṣẹ̀ṣẹ̀ rí reason, nǹkan tó pè ní reason tóun fi kúrò nínú Islam lọ join àwọn oníṣẹ̀ṣe ni. Ó dẹ̀ kúkú jọmọ́ nǹkan tí a lot of us not to reason out tẹ́lẹ̀tẹ́lẹ̀, but kí Ọlọ́run má ṣe àwọn èèyàn wa ní òpònà. Nǹkan kan tí mo máa ń sọ, tí mo máa ń repeat in accordance with my observation ni wípé o lè máa wá jẹ́ lẹ́bọ. Nǹkan méjì ni. Tó o bá jẹ́ fọlọ́fọlọ́ ẹlẹ́bọ, ó ń láti jẹ́ pé òpònú. Tó o bá ti jẹ́ fọlọ́fọlọ́ ẹlẹ́bọ tí kì í ṣe pé o máa ń ṣe àjò fáwọn èèyàn, tó jẹ́ pé wọ́n kàn jẹ́ fọlọ́fọlọ́, o jẹ́ mẹ́mbà ẹlẹ́bọ, tẹ́ pé tí wọ́n náà bá fẹ́ ṣe nǹkan, tó bá fẹ́ ṣe àjò, tó bá àjò tẹ́lẹ̀ ń ṣe, o máa níìdì láti tọ̀ àwọn kan lọ. Á jẹ́ pé ìwọ gangan ló lórí òpònú, ìwọ ló rìn dìn, agọ̀túngọ̀ ni ìwọ ń tiẹ̀. Second phase tẹ́ tún fẹ́ fi wò ni pé àwọn tí wọ́n ń pèèyàn sí ẹbọ tàbí àwọn tí wọ́n ń ṣe ẹbọ, ìsáìdà kò jẹ́ àtijẹ́, kò sí ẹ̀ ń ṣe àìdà àtijẹ́. Àwọn tó jẹ́ babaláwo àárín wọn, àwọn yẹn gbọ́n, wọ́n á mú àwọn èèyàn tó kù ní mugun. So in a bid to have more clients, more followers who will eventually be their clients, ni wọ́n ṣe ń jáde tí wọ́n ń wage war against Islam. Kí ló fà? Islam gangan òun ni stumbling block wọn. Islam ló máa sọ fún ẹ wípé òun ló ní so many rules, so many òfin, so many toes ní Islam ń tẹ̀ mọ́lẹ̀. Òun lógun yẹn ṣe pọ̀. Ṣùgbọ́n nǹkan kan tó dá mi lójú ni pé ẹ̀sìn Ọlọ́run ni, kò sí nǹkan tẹ́ lè ṣe sí. Látijọ́ tẹ́tí wá ń wage war yìí náà, kàkà kí Islam kó máa kú, kínú ẹ̀ máa kú. Ìwọ náà lọ Google ẹ̀ náà. Kúkún Google, kúkún research náà. Nǹkan tí àwọn òpònú yẹn bá ti pè yín jókòó, tí wọ́n bá ti sọ fún yín, I don't know. People will just tell you something and you will not make your findings. Dẹ̀ máa gbé yẹn káàkiri. Ṣé ti wá rí bọ̀bọ̀ tó ń pè ní Malik? Àwọn ẹlòmíì dé máa mọ̀. Bàbá yìí ló jáde sí inú ọjà ń gbà kan. Ọlọ́run máa yà wá ń wèrè tó gbé microphone tó ní pé Islam kàn máa ṣe mọ́ ẹ̀sìn apàyàn ni. Àwọn guys yìí ló máa ń sọ wípé Islam sọ pé ẹni tó bá ti ń ṣe Islam tẹ́lẹ̀ tí kò bá ṣe mọ́ kí wọ́n pa. Guy yìí o àtàwọn míì náà tán pọ̀ bẹ́ẹ̀ o. Mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ o. Kán tó fi Islam wọ́n dẹ̀ ṣe rìn. Wọ́n dẹ̀ ṣe ń sọ̀rọ̀. Can't you people just reason? Can't you people just reason? Tábàdé wà béèrè pé fún wa ní evidence o. Má lọ jìnnà o tí ẹ kọ́kọ́ mú nínú ilé yín. Àwọn èèyàn tí Mùsùlùmí ti pa, òkè kò sí nínú ilé mi. Àwọn àdúgbò yín ń kọ́. Àwọn èèyàn tí Mùsùlùmí ti pa, kò sí evidence. Ṣé you get? Káàtì ẹ̀ wá fìyẹn lẹ̀. Ṣé wàá rí guy yìí ló máa jẹ́ kí n sọ àwọn nǹkan kan tí kò yé so many of us. Mo ní èèyàn kan tó súnmọ́ mi tó jẹ́ Christian ni. So guy yẹn ó máa ń try, òun náà fo fẹ́ǹsì ni ó fọgbà ní o, ẹni yìí náà fo ọgbà ní o. Àwa ní reason àti jókòó recently, àtijọ́ jókòó yẹn recently. Ó wá ń sọ fún mi wípé àti Islam àti Christianity náà ṣebí nítorí pé ìlú tí ò dáa ni làwọn èèyàn ṣe ń ṣe àwọn nǹkan yẹn. Ipe mi a rí ń sìn pé tí Nàìjíríà bá wà òkè, ẹni yẹn ti gbàgbé pé èmi ò tiẹ̀ wá sí Nàìjíríà mọ́, mo dẹ̀ wà ní Canada ní ìsìn, mo dẹ̀ ṣe ń ṣe Islam. Subhanallah, wallahi, tó o bá jẹ́ Mùsùlùmí, tó o mọ ọ̀tún ìyàtọ̀ sósì, tó o mọ ibi tó ń lọ, tó o mọ direction ẹ. Ṣé mo kó oríṣiríṣi Mùsùlùmí ló wà? Àwọn Mùsùlùmí kan wà tẹ́ pé they don't even understand what Islam is all about. They don't. So mo bá ọ̀wọ́n bí mi sínú ẹ̀, mo dẹ̀ bá àwọn parents mi tó ń ṣe ilẹ̀ lómi fi ń ṣe. Ẹlòmíì wọ́n bí wa sínú ẹ̀, àti wá gbá research fúnra wa, ó ti dá wa lójú ibi tá à ń lọ, àmọ́ nǹkan tá à ń ṣe. Tó bá wá fọ́ọ̀lì sí category yẹn, tó o mọ nǹkan tó ń ṣe o, tó o mọ direction ẹ, wallahi o mọ nǹkan tó lọ ń ṣe fún ẹ. Because o ò lè jẹ́ Mùsùlùmí gangan lóòótọ́ kó ọpọlọ ẹ má ṣiṣẹ́, kórí ẹ má pè. Tó bá jẹ́ Mùsùlùmí ọlọ́bẹ̀ yọ táwọn kankan ṣì ń rú ẹ lójú, o ò tí ì ní direction nìyẹn o. Mo pé torí ẹ̀ mo ṣe sọ̀rọ̀ King Just Me ìgbà kan, mo ti make post ẹ̀, ó ń ṣe King Just Me nìkan, wọ́n pọ̀, Islamic knowledge wà ń bẹ̀, wọ́n pọ̀ níbi tó lè lọ, tó o lè ti rí àrídájú, tó o lè mọ ibi tó ń lọ. Ṣé wàá rí ibi tí a lot of people wọ́n ti máa ń ṣì? Wọ́n máa ń feel pé tó bá ti ń practice Islam, if you are a Muslim, gbogbo nǹkan gbọ́dọ̀ máa dán fún ẹ. O gbọ́dọ̀ lówó, o gbọ́dọ̀ bímọ, o gbọ́dọ̀ wà okay, o gbọ́dọ̀ ṣe this and that.
whereas tán bá sọ pé kó kírun tán ní kó gbàwẹ̀ tán ní kó ṣe gbogbo nǹkan tọ́lọ́run ní kó ṣe, kò síbì kankan tọ́lọ́run kọ́ sí wípé tó o bá ti ń ṣe àwọn kinní yìí o gẹ́rẹ́gẹ́ ní láìfù ẹ. ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí tó o mọ nǹkan tó ń ṣe tó o mọ ibi tó ń lọ, wàá mọ̀ pé win-win ni. nǹkan tí mo mean by win-win ni pé tí ọlọ́run bá gbé kan wá tí ò tẹ́ ẹ lọ́rùn, ó máa mọ̀ pé ó ní reason, ó máa mọ̀ pé ó níbi tọ́lọ́run fẹ́ mú ẹ lọ, ó máa mọ̀ pé bóyá direction tó wà yìí ọlọ́run fẹ́ kó tún change ìrìn ẹ, kó tún wo bòmí pé ọlọ́run lè sọ pé àtúnwò bíbá yìí náà ọ̀nà tún wà ń bí, kó o má dúró sójú kan stagnantly. ṣé you get? ìyẹn tó o bá jẹ́ mùsùlùmí ó máa yí ẹ débẹ̀ pé mò ń sin ọlọ́run, mò ń kírun, mò ń gbàwẹ̀, mo lọ sí hajj, mò ń ṣe sádàkọ̀, mò ń ṣe zakati. ìyẹn kọ́ ló máa sọ wípé kó o lówó. tó bá tún wá jẹ́ mùsùlùmí tó o lọ́pọlọ, tó bá tiẹ̀ ti jẹ́ mùsùlùmí wàá lọ́pọlọpọ ẹ máa lè ṣiṣẹ́, o ò lè máa jẹ́ lẹ́bọ. èmi ń sọ, mo tún sọ, o ò lè máa jẹ́ lẹ́bọ fọlọ́fọlọ́ kórìí ẹ ṣiṣẹ́, ọpọlọ ò ṣiṣẹ́. ṣé ẹ rí àwọn ọ̀gá yín yẹn, àwọn yẹn ìkòkò ọbẹ̀ ni fún wọn. àwọn tí wọ́n ń pè yín sáṣìṣe yẹn tó ní kẹ́ ẹ padà sẹ́yìn níbi táyé ń lọ síwájú, àwọn yẹn ìkòkò ọbẹ̀ tí wọ́n òun ni wọ́n. tó bá fẹ́ ṣe findings ẹ, o lè jókòó kó o dá ronú tọ́lọ́n bá ní kọ́kọ́ lẹ́ ṣiṣẹ́, because tó bá ti jọ́ yẹn lẹ́bọ ọpọlọ ẹ máa bẹ̀rẹ̀ sí sún sẹ́yìn ni. mo máa ń rí wọn dáadáa the way they talk. now this guy òun ló ń sọ sí pé nítorí pé ẹ̀rù ń bà òun fún òṣì òun lòun ṣe kúrò nínú Islam lọ́jọ́ ìrun oníṣẹ̀ṣe. so ó wáyé ká béèrè lọ́wọ́ yẹn sí pé how rich are you now? because mo ṣe rí nínú bọ́ọ̀sì ìjọ kan tán fún wọn pa sínú ẹ̀, bọ́ọ̀ì kan sì gbé jáde tó ní ẹ̀wò pònú tó ń promise èèyàn kan ní owó kan wo owó ẹ̀ àwọn jọ wà nínú bọ́ọ̀sì ni. so how rich are you? àwọn ilé mélòó ló ti kọ́, mọ́tò mélòó ló ti rà nígbà tó ti kúrò nínú Islam sìn tó ti bọ́ sínú ìṣẹ̀ṣe? gbogbo ẹ̀dá tọ́lọ́run dá pátá àti ó sin lọ́hùn àti kò sin lọ́hùn àti dákádàrá wọn síwájú káwọn kan tó wá bà. bó o ṣe Islam o ẹni tó máa lówó, ẹni tí kò ní kò ní. sórí gbogbo nǹkan tá à ń sọ kò lè kárí. the only thing tó máa kárí ni ikú. o bá ṣe Islam bóun ẹ̀ kó ṣe bóun ẹ̀ kó má ṣe, ìyẹn ò mí ni pé gbogbo nǹkan tá à ń sọ ìlú máa kárí everybody. tó bá wọn ẹ̀ kó jẹ́ ìṣẹ̀ṣe, gbogbo àwọn babaláwo yín yẹn, gbogbo àwọn tó ń ṣoògùn fún yín yẹn, mélòó nínú wọn ní ilé ayé ẹ̀ tó o lè fi tọrọ? mélòó nínú wọn? ikán sì gba Islam recently, mo pẹ̀lú àwọn tó dáwó fún. ó gba Islam recently, àwa rò pé life tó ń live eléyìí yóò wà okay, mo pẹ̀lú àwọn tó dáwó fún láti put ẹ̀ on the right foot. so o ti wá fi Islam sílẹ̀, o ti join ìṣẹ̀ṣe jọ nítorí Ọlọ́run, ṣó máa lè fi ilé tó ti kọ́ hàn wá àtàwọn mọ́tò tó ti ní? alòmíì máa sọ pé nítorí pé àwọn èèyàn wà okay òun ló jẹ́ kó máa practice ẹ̀sìn. o lè sọ ẹ̀sìn tiẹ̀ bọ́ ti Islam níbi tá a ti ń rí Dangote tó ń kírun, ṣóun wáìnì ni? ṣé ti rí àwọn dignitaries tó wà ní hajj tó ń sùn sílẹ̀ lẹ̀? ìyẹn ló máa fi mọ̀ pé Islam kọjá bẹ́ẹ̀, Islam ó kọjá bẹ́ẹ̀. Assalamu alaikum warahmatullahi.